kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá dé. Warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa Ladhatun Yasira Ma'a Walidina. Àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa, a moment with our father. Lónìí yìí ìlú Ìlọrin náà mo tún wà lọ́dọ̀ bàbá wa àgbà onímọ̀ ìjìnlẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ń pa pòfẹ́sọ̀ ńlẹ̀ Yorùbá ọ̀kan pàtàkì ń bàbá wa tí mo gbé wórí ètò lónìí pàápàá jùlọ nílùú Ìlọrin bàbá pòfẹ́sọ̀ Badmus Ọlánrewájú Yusuf olùkọ́ àgbà wọn jẹ́ nílé ẹ̀kọ́ yunifásitì tìlú Ìlọrin ẹnu ọlọ́fà báyìí láti ń gbọ́ mọ̀tá bàbá ẹ̀ bá ń sálámà sáwọn èèyàn tí ń wò wá kẹ́ ẹ̀ bá ń dápọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́ fúnra yín fún wọn. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Orúkọ mi a máa jẹ́ Badmus Lanre Yusuf tí mo jẹ́ professor ní University of Ilorin tí mo ń kọ́ ní Islamic Studies níbẹ̀. Allahu Akbar. Ní ẹ̀ka tí ń mójútó àwọn ẹ̀sìn Department of Religions. Allahu Akbar. Ní University Ìlọrin. Allahu Akbar. Ṣeun bàbá wa. Yorùbá máa níjọ́ tá a bá gbọ̀n báyìí kọ́là á kàn wọ́n. Bàbá wa bó lẹ ṣe kẹ́kọ̀ọ́ gan-an bó lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkọ́ yín láàrin ìṣẹ́jú péréte ǹjẹ́ aláǹfààní àti mọ bẹ́ẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ síwájú òkú tó dìgbà gboyè pòfẹ́sọ̀. Bismillah wa ala Allah wa sallallahu wa sallim ala Abdallah bin Abdallah Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí àṣà tiwa nílọrin tó bá ti di pé ọmọ bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ lélẹ̀ àkọ́kọ́ ilé ẹ̀kọ́ tó ń sọ sí náà níbi tí ó ti kí Al-Qur'an. Allahu Akbar. Ìkùránì kíké wọn ni ó fi bẹ̀rẹ̀. Náà lèmi náà fi bẹ̀rẹ̀. Allahu Akbar. Àárín ìgbà tí mo ń bá Qur'an kíkọ́ lọ ní adálé kéwú kan tí a ń pè ní Sẹ́tù Burhanuddin adásílẹ̀ ní àdúgbò wa ní ọjà gbọ́ọ̀rọ̀ nílùú Ìlọrin. Allahu Akbar. Láti ilé kéwú yìí ni mo ti tàtàpò bọ́ sí Madrasatu Daril Himma At-Tabi'a li Markazi Ta'lim al-Arabiyya al-Islami bí Agége Nàìjíríà. Allahu Akbar. Ilé ẹ̀kọ́ yìí wà ní Ẹrúdá tá a fi wọlé tá a fi jáde. Nígbà wá parí eléyìí agba ṣàhádà àwa ti bẹ̀ tún kọjá sílẹ̀ Haúsá. Ilé ẹ̀kọ́ wọ́n ń pè ní Madrasatu Shari'at al-Islamiyya tẹ́lẹ̀ ó wá di Madrasatul Ulum al-Arabiyya nígbà táwa fi wọlé. Allahu Akbar. Ilé ẹ̀kọ́ yìí ni gbogbo àwọn Grand Cadi àkọ́kọ́ ibẹ̀ ni wọ́n ti jáde àti Sheikh Mahmudu Gumi ni àti Sheikh Dr. Gwarzo ni àti Sheikh Abdulkadir Oríire ni àti Sheikh Ahmadu Lemu ni àti Sheikh wa tí a ń pè ní Binji Aliru Binji tó ń jẹ́ ti Sokoto. Allahu Akbar. Àti Sheikh wa Bashir tí wọ́n jẹ́ ti Kaduna àtàwọn míì bẹ́ẹ̀ kódà ó fi dórí adájọ́ wa àgbà ní ìlú Kogi tí ń jẹ́ Grand Cadi àkọ́kọ́ Honourable Justice Yunus àwọn tí wọ́n ti lọ́nu gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí wọ́n sì pọ̀. Allahu Akbar. Láwọn tí wọ́n ti lọ. Tó jẹ́ pé bẹ́ẹ̀ làwọn náà ti jáde. Ọlọ́run kó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n. Àmín. Nílùú bo gan ní pàtó nílé ẹ̀kọ́ náà wà. Ní Kánò ló wà. Ní Kánò. Bẹ́ẹ̀. Gbadá kúrò ń bẹ̀ wọn àwa bọ́ sí Bayero University. Àdóbáyérò. Àdóbáyérò bẹ́ẹ̀ ni a ti kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ diploma nípa èdè Lárúbáwá. Allahu Akbar. Àti Islamic Studies àti History àti Hausa
àti English. Allahu Akbar. Bẹ́ẹ̀ ní 1979 láwa wọ University of Ilorin bí a ti ṣe dìgírì àkọ́kọ́ wa a sì parí ní 82. Yunifásítì Ìlọrin lẹ ti ṣe dìgírì àkọ́kọ́. Bẹ́ẹ̀ni. Ìtẹ́ ẹ̀ tún ti ń kọ́ yẹn sìn. Tí mo ti ń kọ́ yẹn sí. Allahu Akbar. A wá lọ fún agùnbánirọ̀. Bọ́tá parí eléyìí a wò yí pé àìdúró níjó bí òwe tí àwọn Yorùbá máa ń pa. A sì tún wá rí nínú àwọn òwe táwọn Lárúbá náà máa ń pa pé máa ń tawaqqufi min salat fa ila al-amam ila al-amam. Èèyàn gbọ́dọ̀ jẹ́ ká ìrójú bá òun kọ́ abẹ́kọ̀ọ́ débì kan kọ́ wá nítọ̀ tá a bá dé iná ní Òun ti dé wá sí mi. òun ti dọ̀gá o òun ti ní mímọ́ o torí pé ìmọ̀ tá à ń sọ ń pa rẹ̀ yìí ó dà gẹ́gẹ́ bí ibùdó ni ó dà gẹ́gẹ́ bí òkun ni Bí odò òkun. odò òkun lórí fatakhiz min kulli fanni hasana ìwọ̀nba déédéé ń tágbára rẹ̀ bá ká ní kó bù nínú ẹ̀. Nínú ẹ̀ kó o fi gbogbo ìgbìyànjú bù ú. A tó wá ṣe dìgírì ẹlẹ́ẹ̀kejì ní University of Ilorin kan yìí náà ni. Allahu Akbar. Láàrin ìgbà tá a wá ń ṣe PhD doctorate lọ́wọ́ àwa láǹfààní àti lọ sí Jami'atul Malik Saud ní ilẹ̀ Riyadh olú ìlú ilẹ̀ Saudi Arabia. Ní Saudi Arabia. A rí àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ láti wá ṣe diploma nípa bí a ti kọ́ ẹni tí ìsọmọ Lárúbáwá bá ti kọ́ lédè Lárúbáwá. Àṣeyẹ náà ní ọdún kan. Allahu Akbar. Láwa dé lágboyè dókítọ̀. Allahu Akbar. So láwa bẹ̀rẹ̀ sí báṣẹ́ káàkiri. Kó tó di pé Ọlọ́run wá tún padà dẹ́yìn bàbá aládé pòfẹ́sọ̀ báyìí. Bá ti wá rí nìyẹn o. Alhamdulillah. Ẹsẹ̀ wá kọ̀rọ̀ ó lè bá a yá. Ibi à ń lọ ládé yìí, bàbá wa ìgbà tẹ́ ẹ fẹ́ gboyè dókítọ̀, a máa ń gbọ́ pé àwọn èèyàn máa ń kọ pírójẹ̀tì. Báwo tí ẹ̀ tí ìgbà dókítọ̀ ń tiwa? A mọ̀ pé pírójẹ̀tì kan wà tẹ́ mọ́ ní pé àwọn tí wọ́n gba dókítọ̀ wọn kọ bàbá wa. Kí ni àkọlé tẹ́ ẹ fún pírójẹ̀tì ti yín? Kí ni àkọlé tẹ́ ẹ ṣe ń pa yìí? Alhamdulillah, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àkọlé èyí tí a gba oyè dókítọ̀ lára rẹ̀ ó ní í ṣe pẹ̀lú tafsir èyí tí ọ̀kan gbòógì nínú àwọn àfáà wa kọ́lọ́nkọ́ba yá fi òun náà Àmín. tí wọ́n ń pè ní Dr. Sayyid Qutb. Sayyid Qutb bọ́mọ̀ ìlú ìbò ni wọ́n. Ọmọ ìlú Íjíbítì ni wọ́n. Wọ́n yé ṣe Nàìjíríà ń tiwọn. Wọ́n ṣe Nàìjíríà. Wọ́n wá ṣe gbajúgbajà tafsiri kan wọ́n pè ní fi zilalil Qur'an. Bí tafsiri yìí ni wọ́n ti yànnàná iṣẹ́ tí Qur'an wá sí láyé. Allahu Akbar. Ibẹ̀ ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ètò tí Qur'an ò bá mu láyé. Gbogbo ètò ló bá mu. Gbogbo ètò ló bá mu. Wọ́n tún ṣàlàyé fún wa níbẹ̀ wípé kódà gbogbo ìgbà ni Al-Qur'an bá mu títí tí ayé ò fi parẹ́. Allahu Akbar. Yóò sì máa bá mu lọ ní. Al-Qur'an ṣe tòlú. Al-Qur'an ṣe tó ọrọ̀ ajé. Allahu Akbar. Al-Qur'an ṣe tó ètò ìgbépapọ̀ lọ́nà tàlàáfíà. Al-Qur'an ṣe tó ètò mọ̀lẹ́bí. Bá àti wá táwọn ọmọ tí wọ́n fi yè tí wọ́n fi ní mímọ̀ àti ìtìjú àtọ̀làjú. Al-Qur'an ṣe gbogbo ẹ̀. Àfáà wa yìí tá ń pè ní Sayyid Qutb olówó ṣàlàyé gbogbo ẹ̀ fún wa yékéyéké látòkè délẹ̀. Wọ́n á ṣe iṣẹ́ wọn yìí lédè Lárúbáwá. Èyí tèmi fi ṣe iṣẹ́ ti tèmi tí mo fi gba doctorate ìdí méje ni tírà náà. Mùjáládù méje. Mùjáládù méje ni. Gbáǹkọ̀gbì ní ọ̀kọ̀ọ̀kan nínú àwọn mùjáládì. Allahu Akbar. Ká tó wọnú ẹ̀ bàbá wa, kí nìdí tẹ́ fi wò pé lórí nǹkan báyìí lẹ́yìn fẹ́ ṣe project yín lé lórí? Ìdí tí mo fi wò ó tí mo sì fi pinnu pé orin tí n ó ṣe project mi lé lórí nìyẹn. Àbáwá kan bẹ à ń pè ní Professor Sheath Àgbẹ̀tọ́lá. Ó jẹ́ àfáà wa
nígbà náà ní University of Ilorin. Òun ló wá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ Said Qutb. Ó wá fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí agbọ́nrin tí bàbá yìí máa ń gbé tẹ̀fsíìrì rẹ̀ gbà. Kó tó máa sọ pé òun fẹ́ máa mẹ́rin wá nínú tírà, mẹ́rin wá níbi ọpọlọ ìwọ tí ń kọ́. Allahu Akbar. Tí wọ́n náà ti rí pé kọ́dà ká fi tẹ̀gàn kún. Ká tó yọ tẹ̀gàn kó ń bẹ̀. Ká tó yọ tẹ̀gàn kún. Àti àbá ìgbésẹ̀ Al-Qur'ani jáde. Tẹ́ pé kọ́dà tí kèfèrí bá gbọ́ yóò gbà pé Al-Qur'ani yóò wá láti ibi kankan o, ọ̀dọ̀ Ọlọ́run ọba náà ni Al-Qur'ani ti wá. Má sì fẹ́ gboyè dókítọ̀, mo fẹ́ wà máyà níṣẹ́ tí mo fẹ́ ṣe, òun náà ni kí n wo uslubu Said Qutb fi tafsir al-Qur'an al-Karim. Mo fẹ́ wo ọ̀nà wo lòun gbé gbà tó fi já sí pé ó wá kó sọ́kàn mi tí mo fi wá rí yàtọ̀ tí ń bẹ láàrin rẹ̀ àtàwọn tẹ̀fsírì míì tí wọ́n máa ṣàlàyé, táwọn tẹ̀fsírì wọ́n máa ṣàlàyé nínú ẹ̀ wípé ńgbà tó wá yá ọ̀pọ̀lọpọ̀ wá jáde nínú odò, ó wá gbé ẹja ńlá mì, nígbà ó yá ó tún wá kọ ẹja nì láwọn nǹkan tó pé ní àwọn ọmọdé tí àwọn wà láyé kọ̀ǹpútà tá a wà ní ayé digital age yìí, wọ́n kàn máa wò ó bí ìgbà tí wọ́n ń wo cartoon ni. Òun náà ni ó gbé àlàyé kalẹ̀ lórí nǹkan tó náà bá ń sọ. Òun náà ni ti Said Qutb yìí. Ó yá ẹ̀jẹ̀ bàbá wa, ó dà ẹ̀jẹ̀ àwọ̀ náà pọ́jẹ̀tì tẹ̀ ẹ̀kọ́ gan. Kí làwọn nǹkan tẹ́yìn wá kójọpọ̀ sínú pọ́jẹ̀tì náà? Bóyá Ọlọ́run lè ní àlàǹfààní kò lérè fèé. Bẹ́ẹ̀ ni wọ́n ní ibi tí à ń lọ jìnnà. Ibi tá a fẹ́ yà ló pọ̀. Bẹ́ẹ̀ ló pọ̀. Àwọn tí mo mú jáde tí mo rí tó pọ̀ ní dédé wọn bá gbà tí àti àmì dà, torí pé tẹ́yà bá ń kọ rìsálà eléyìí náà ti tó fún ọ. Allahu Akbar. Kì í ṣe pé ó kàn máa kọ́ lọ ní láì ní structure. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello Yunifásitì láìsí jáàmù mọ́. Àbídánwò WAEC àbí NECO rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà lápẹ̀lẹ́ Ọ̀ṣun, tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọ́mbà 37 Ògbóolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsì Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08086200695 tàbí 07086853286. trusted@yahoo.com ní email. So nínú àwọn tọ́lọ́run wá fún aláǹfààní àti kó jáde, àwa ṣẹ̀ṣà díẹ̀ nínú wọn. Díẹ̀ nínú wọn tá a ṣẹ̀ṣà rẹ̀ yìí a gbé lọ lu Malaysia. A fẹ́ tẹ̀ jáde kí gbogbo àǹfààní àwa yìí ń wí. Àwọn tí wọ́n ń tẹ̀ ẹ́ wọ́n á ní kí n gbé kalẹ̀ tó bá ọjọ́ kẹta kí n wá. Àwọn kókó fẹ́ wò bóyá ó ní dárájà ń táwọn lè gbà tí ó kọ àwọn ó gbé jáde báwọn làwọn tẹ̀. Pé káwọn kọ́kọ́ yẹ̀ wò náà. Àwọn ò kọ́kọ́ yẹ̀ wò. Má gbé fún wọn. Wọ́n á hòtẹ́ẹ̀lì ibi tí mo wà. Ìjìnlẹ̀ bá fóònù mi pé kí n tara máa bọ̀. Mo tẹ̀ wá ń wò ni pé àwọn ènìyàn wọn ò ní lè bá mi ṣiṣẹ́ yìí. Àbí kí ló dé? Mo ní kí ló fẹ́ máa dààmú ara rẹ sí. Èmi sì tọ́jú owó ilẹ̀ òkèèrè, mo tọ́jú rẹ̀ sápò. Ìwọ̀n san owó ni, yé sí pé báyà mo ní kẹ́ ẹ ṣe lọ́fẹ̀ẹ́ fún mi.
nígbà mo dọ́dọ̀ wọn báyìí di arákùnrin náà bí n bá ń bẹ láyé kọ́lọ́run fún lẹ́mìí gbogbo àmín wá ti lọ bí ti gbogbo owó padà lọ ní kọ́lọ́run yá fi rẹ̀ àmín. ló bá dì mọ́ mi ló bá sunkún Allahu akbar. ló bá ní àkọ́kọ́ ìgbà ní táwọn ó rí nǹkan tí wọ́n ó gbé kalẹ̀ tó kún kẹ́kẹ́kẹ́ fún ẹ̀kọ́ pẹ̀lú ọ̀nà làákà Allahu akbar. nípasẹ̀ ìdúkútù àti tírà rẹ̀ tafsir. Allahu akbar. Ó bá tako nǹkan tẹ́yìn ń gbé lérò bọ̀. ó takò Ó jọ yín lójú pé títóbi Ọlọ́run. ló bá sọ wípé àwọn tẹ̀ fún mi lọ́fẹ̀ẹ́ ni. Allahu akbar. Ẹ bá tún sanwó mọ́ ọ̀fẹ́ látẹ̀. ni wọ́n fọ́ ra owó tèmi dìsápò báyìí ọ̀fẹ́ bò ó oníkọ́ra kìí ṣe ẹnìkan gbogbo erékùn bẹ̀rẹ̀ rìn ayé làwọn ó polongo rẹ̀ dé Allahu akbar. àwọn ó sì fún ẹ̀yin náà ní Kọ́pì. kọ́pì báyìí lẹ́yìn náà báwọn wá tí wọ́n ń tà á èrè tí ń bá wà ń bẹ̀ àwọn ọmọ fi ránṣẹ́ sẹ́yìn náà. Allahu akbar. Tí wọ́n tún máa sanwó fún yín. bẹ́ẹ̀ ni ìwé náà ń bẹ níhìn aláǹfààní àlè ti fi hàn àwọn jàmáà àbí kò tí ì yá. Bàbá wa ẹja wò. Tọ̀. Ẹja wò. òun náà ni. Allahu akbar. Allah bàbá tí ń jẹ́sẹ̀ ìkútù gangan ni. gangan nù. Allahu akbar. Náà. Ẹ ṣeun bàbá wa. Nínú àwọn nǹkan tẹ́ ẹ kọ́ ń bẹ̀ ǹjẹ́ ẹ lè ṣàlàyé bóyá bí àpẹẹrẹ díẹ̀ tí ẹ̀yin bàbá wa gbé yẹ̀wò náà. bẹ́ẹ̀ ni ẹ ṣeun àwọn nǹkan tí ẹ wò nínú ẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ ni wípé ọ̀rọ̀ ó ṣe ètò ọrọ̀ ajé ó ṣètò ọrọ̀ ajé bó ni Islam ṣe gbé kalẹ̀ kí ni ìdí tí Islam wá fi tako rìbá gbogbo tí rìbá bá wo gbà wọlé Islam tako. Kò sọ́nà kò bá ń gbẹ̀bùrú kò bá ń gbá tààrà Islam tako. ó sì hàn gedegbe nínú àyà tọ́lọ̀ ti sọ́nà al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim ahallallahu al-bay'a wa harrama ar-riba. Allahu akbar. kẹsòwò dúnàdúrà láàrin ara yín ẹni tó ra nǹkan kínú rẹ̀ ó dùn Kẹ́hìn tó ẹni tà tó á tà kínú rẹ̀ ó dùn Ọlọ́run fọwọ́ sí i ó ṣe láláàlì. ó ṣe láláàlí ó jẹ́ pé mi dẹ́ta tẹ́ ti mọ rí tẹ́ jẹ́ tẹ́ mu wa harrama riba Ọlọ́run wá ṣe èlé yíyá Ọlọ́run ṣe ilé ìwọ̀ kí nìdí ni pé ẹni tó gbé omi ojú wádọ̀ rẹ tó fẹ́ sunkún yá wá. owó Ìnira ló lè wádọ̀ rẹ wọ́n wá àmọ́ nígbà tó bá wá yá tán o ìdá àádọ́ta nínú ọgọ́rùn-ún nǹkan tó yá náà tó wá sanlé. ẹni tí bànújẹ́ báwọ̀ tó fi kún bànújẹ́ ẹ̀. ìyẹn pa nípa sáyé nù. Hey. Islam ó takò afáwa Said Kutub ó wá yànnàná ọ̀rọ̀ náà púpọ̀ débi wípé irú ìyà tí ń bẹ tọ́lọ́ ń ṣàlàyé rẹ̀ nínú Al-Qur'an fáwọn olówó èlé wọ́n sì pọ̀ lágbègbè ibi tá a wà yìí. Kódà wọ́n tó ti lékún ju tàtẹ̀yìnwá lọ wọ́n báyìí. lékún ti tàtẹ̀yìnwá lọ. Wọ́n ń ṣe online wọ́n tó ń ṣe ní físíkà báyìí. kọ́lọ̀ ń kó gbàgbúrú wọn ni. Àmín. nínú àwọn tó ṣe kókó tá a tún gbé ẹ̀wò ń bẹ̀ òun náà ni gẹ́gẹ́ ń pè family life. Ìgbésí ayé mọ̀lẹ́bí. ìgbésí ayé mọ̀lẹ́bí bí Islam ṣe gbé kalẹ̀. ó wà nínú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ àwọn àyè tó pọ̀ a máa rí nínú Suratul Nisa a máa rí nínú àwọn súwárù míì náà ní àlàyé tọ́lọ̀ ń ṣe a rí nínú Suratul Rum afáwa yìí wá ṣèfọ́síwẹ́wẹ́ àlàyé rẹ̀ fún wa káàlì bá a mọ̀ yìí pé àwùjọ tẹ́ bá rí kó pegedé dáadáa láti di mọ̀lẹ́bí tó pegedé ni ló ti jáde. Ẹ̀rọ amúkùn tó bá sì wọ́ rèé àti ìsàlẹ̀ náà ló tún ti wọ́. ó ṣàlàyé fún wa débi wípé bí ẹ bá fẹ́ fẹ́yàwó kó wò kó yẹ̀ wò kó tún gbé wò kó ronú sí dáadáa. kò sí lànà kankan tó fi ń da tó ti lànà tá Ànábì Muhammad gbé kalẹ̀. Sallallahu alaihi wasallam. látara bẹ́ẹ̀ ni irú ọmọ tí ó jáde níbi lọ́kọláya irú eléyìí ò ní yóò jẹ́ ọmọ tí yóò lẹ́sìn tó níbẹ̀rù Ọlọ́run Allahu akbar. tí ó sì kópa ribiribi láwùjọ táwùjọ ó fi fọkàn balẹ̀ tálàáfíà ó fi wà láwùjọ Allahu akbar. tó rán ọmọ wa jẹ́ ẹni tí ó lórí padà dáa láwùjọ. Ẹ ṣeun bàbá wa ẹjẹ́ á fi gígùn lọ́sẹ̀ tòní
tó bá dọjọ́ mẹ́jọ ẹ̀já tún jọ pàdé àwọn dìdòdìdò tí bàbá wa kọ nínú pírójẹ́kìtì tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ àwọn ká máa pè mí lákéwì ìdùnnú. Bàbá àgbà lálejò lórí ètò tòní náà ní bàbá wa pòfẹ́sọ̀ àgbà olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ àgbà yunifásitì Ìlọrin nílò àwọn àgbàlagbà àfà bàbá wa pòfẹ́sọ̀ Badmus Lanre Yusuf àwọn lágbà lálejò tó bá dọ̀jọ́ lẹ́jẹ̀ ìyá tún jọ pàdé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ òwe àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ sí Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tó lè kàn sí Gbága Ẹríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mẹ́yà Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.